àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. gbẹ́gbẹ́ ẹni bá jóore ara yóò yá àtọ́kùn èyí ló fà á tí iléeṣẹ́ aláràgbà yìí dá iléeṣẹ́ tó gbẹ̀dẹ̀gẹ̀dígẹ̀ tó ń talé tó ń talẹ̀ lórílẹ̀‐èdè yìí àti lókè òkun ìyẹn iléeṣẹ́ ADRON Homes and Properties ti fẹ̀mí ìmoore hàn sí ogunlọ́gọ̀ àwọn oníròyìn tí wọ́n ń gbé iléeṣẹ́ ọ̀hún lárugẹ láti ìbẹ̀rẹ̀ ọdún títí dé ìparí ọdún tá a wà yìí. Ayẹyẹ ọ̀hún èyí tí wọ́n pè ní ADRON's Media Partner End of Year Party ibẹ̀ gan ni Gongo ti sọ tí kùkùkù ti lálàwù lọ́jọ́ náà. Ọjọ́ náà gan làwọn oníròyìn ọ̀hún tí wọ́n lé ní ogunlọ́gọ̀ ti gba àwọn ẹ̀bùn móríyá ẹ̀bùn rọ̀bùrọ̀bùrọ̀ sílé. Gbogbo àwọn ìpátá tí wọ́n wà níbẹ̀ lọ́jọ́ náà ni wọ́n sọ yìí pé èyí tí iléeṣẹ́ ADRON ṣe ẹ̀ òun gan náà ń pè ní idán gangan. ìyẹn nìkan kọ́ o, àwọn oníròyìn mẹ́ta kan ni wọ́n ṣoríire ńlá lọ́jọ́ náà. Mọ́tò ńlá bọ̀gìnì èyí tí ire yẹn tó mílíọ̀nù 5 náírà òun ni oníròyìn tó gbégbá orókè àkọ́kọ́ fi ṣèfà lọ́lé. Bẹ́ẹ̀ ni oníròyìn tó ṣèpò kejì ìyẹn gba ẹ̀rọ alágbéléwọ́ tí wọ́n ń pè ní máàkì tí iye owó rẹ̀ tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù. Oníròyìn tó ṣèpò kẹta ìyẹn náà gba fóònù olówó ńlá tí wọ́n ń pè ní iPhone 13. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ ADRON ìyẹn olóyè aṣíwájú Emmanuel King Adétọ́lá ló ti sọ yìí pé òun dúpẹ́ lọ́wọ́ àwọn oníròyìn ó lóun mọ rírì wọn, òun rí ipa ńlá tí wọ́n kó ní ìbẹ̀rẹ̀ ọdún tó fi di ìparí ọdún láti jẹ́ kí iléeṣẹ́ ADRON máa lọ sókè sí láàrin gbogbo àwọn iléeṣẹ́ tó ń ṣòwò lé àtòwò lẹ̀ lórílẹ̀‐èdè yìí. Ó ní òun mọ rírì wọn o, òun nù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu, òun sì dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti jẹ́ kí iléeṣẹ́ ADRON wà lókè téńté. Ó wá ní pé ọdún tó ń bọ̀ lágbára elédè ọba dániwáyé yóò lágbára jù báyìí lọ. Ó ní yóò dùn yóò lárinrin. Bẹ́ẹ̀ ló rọ̀ wọ́n pé kí wọ́n má káàárẹ̀ láti máa rí pé wọ́n ń gbé iléeṣẹ́ ADRON lárugẹ lórí gbogbo ìkànnà wọn. Ó wá fún wọn lọ́kàn balẹ̀ pé gbogbo wọn pátá ni wọn yóò jẹ mùdùnmúdùn láti iléeṣẹ́ ADRON nítorí pé iléeṣẹ́ tó mọ rírì àwọn oníròyìn tó kà wọ́n kún tó kà wọ́n yẹ tó sì mọ̀ yí pé ìṣẹ́lá ni wọ́n ń ṣe láwùjọ iléeṣẹ́ ADRON. 2024 àjọṣepọ̀ wa àdánmọ́ràn and a máa pọ̀ sí ju eléyìí lọ. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé tó bá jí pé ìbáṣepọ̀ wa ní ọdún yìí tó dán mọ́rán ó really show nínú result wa and we can but say thank you everyone. Fún àwọn tí ó wà nílé ẹ pé wọn ò gbéde Gẹ̀ẹ́sì dáadáa, tó bá yẹ pé Yorùbá reporter ni ẹ́ àbí journalist tó jẹ́ Yorùbá lẹ́gbẹ́ Yorùbá platform ìwọ tí ń communicate please like amebo àbí amebo because amebo máa ń sọ ìbò ju amebo gangan lọ. Nígbà tí nǹkan gbọ́ pé amebo mo tó gbé ọbẹ̀ máa sọ bí olófòfó ṣùgbọ́n èdè Gẹ̀ẹ́sì olófin ṣòfófó tiẹ̀ so bí a ká sọ the pilot yàtọ̀ lọ́gbẹ́ amebo. So for many of us tó jẹ́ wípé Yorùbá la fi communicate, we want more of you because this is Southwest. Bá a ṣe gbọ́ Yorùbá náà la gbọ́ Gẹ̀ẹ́sì. So God bless you all.
The next segment will be to you have some tickets with you. You move to this door. The provision is made. Pick up your bag of rice. Pick up a cockerel and a chicken and a gallon of oil. Wow! Praise of God. Enjoy your Christmas marvelously. To my brother who just got a car, for the past few days we have been saying, I think I greeted some people. Yes. It's meet and greet. If I'm not shaking your hand, don't let shake. Wow, nice seeing you. Nice seeing you. Nice seeing you. God bless you. God bless you. I enjoy your partnership. You want to collect it? Church record that. Thanks for coming. Yes, as usual. Yeah. I'm only the captain. I shake. Lay your bed. Yes, sir. Nice guy. Nice see everyone. Oh, are you also a media person? How old are you? Your mom. This is your mom. Oh wow. From generation to generation. Yes, sir. My sister, nice to meet you. Thank you so much. Mumbo. Hey, special. God bless you. God bless you, sister. God bless you. All right. Thank you for coming. I am grateful on behalf of you. I'm grateful, we are all grateful for your partnership. God bless you. God bless you. God bless you. God bless you, my brother. Everyone, God bless you. God bless you. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.